wọ́n ṣe pàtàkì lọ́wọ́ mi àná náà so mo láti wá bí mo kọ́kọ́ fẹ́ lọ bìkan lẹ́tí v8 tí bá dúró lẹ́tí v8 lórí iṣẹ́ tí mo máa ṣe ní fọ́ ṣe ẹni pé ọ̀nà ẹ̀ ṣe ní màá kọ́ gba lẹ́tí v8 lọ sí màá tún ṣe padà tó mú lọ sí fọ́ ọ̀dọ́ tó bàbá tó gbé lọ́wọ́ ìlú ọgbọ̀n máa gbé mi àyẹ̀ náà lọ́wọ́ ṣe wá sí ní lẹ́tí v8 ṣé báwọn tó wà gbẹ àwọn àti bàbá ń fọ́ náà mo kí àwọn àfáàmù gbogbo àwọn tó ti ṣe wá sí àwọn tó ń bá wa ní question àwọn squad àfáàmù náà gbogbo ẹ̀yin eminent personalities náà pè òkè ẹ̀yin ìyá wa yóò sẹ́yìn kò sí àwa ẹ̀yin brothers wa ní gbádùn àwọn kẹ́yìn náà ṣẹ́rí olórin lèmi tí gbogbo èèyàn mọ̀ pé olórin lèmi ṣé wọ́n á rí ìkọ̀kọ̀ máa ń bá fún mi torí iṣẹ́ lèmi ṣe àwọn ẹlòmíràn lè dúró kọ́ máa kọrin kọ́ máa ń mìíràn kọ́ máa jò wọ́n láti ìgbà pé mi ti bẹ̀rẹ̀ àwọn ẹ̀yẹ tí mo ní wọ́n pé wọ́n láti máa jó so singing and dancing kò kì í ṣe nǹkan tó rọrùn àwọn èèyàn ló máa rí pé ìṣèkọrin náà kò kí n kọ́ làǹkó àwọn àgbèrè àgbèrè ṣùgbọ́n ọkọ̀ táyà àgbèrè fún bí ìṣẹ́jú méjì wọ́n bá àdúrà láti ìgbà láti bẹ̀rẹ̀ yóò ojú ọ̀sẹ̀ lọ́la ẹ̀yìn èèyàn wa lọ́la àwọn àfáà tí wọ́n bá wa jí ọlọ́run tàjí lóru ní gbogbo ìgbà àti lọ́la wọn sì ní àbújá gbogbo àbúrò kékeré náà ó gbó ẹ̀yìn abiyamọ lọ́wọ́ ẹ̀jẹ̀ lọ́wọ́ yìí gbogbo gbà tó bá tó táìmù ọmọ yìí máa ju òkú wọn ní wá ní ti torí kókó ni ẹ ọ àti máa tọ́jú ọmọ pọ̀ tọ́jú ọmọ pọ̀ tọ́jú ọmọ pọ̀ ó di táìmù ọmọ máa ju kọ́ ká má lè tó tọ́jú ọmọ gbogbo gbà tí ọlọ́run bá sọ pé àsìkò òkú ọmọ yìí ti tó wọn ní wọ́n ọmọ yìí rántí torí mo lè rántí àwọn ẹni tí mo kọ́ nínú ẹgbẹ̀gbẹ̀ kò sórí lásán ó ṣẹlẹ̀ sí ní ọkọ torí mo rántí bàbá wà ní títì nígbà míì òòlù láago méjìlá láago kan ní mọ́mí mi máa wá mú mi nínú ṣe ní bus stop tí mo ti sòsí láì ní bus stop lórí pálí àwọn ọmọ mi ní o ti mú akí látàárọ̀ 1 2 lórí tó máa mú bá pé bóyá àbọ̀bà mi bóyá ìṣòlé bí ká ló gbá bọ́ọ̀lù kọ́ máa wá yàn kiri bí ká ló máa dápọ̀ kéde ṣùgbọ́n àdìgá ò jẹ́ kó sú o ọlọ́run ò jẹ́ kó sú àdìgá ọlọ́mọ yín náà tó wá ní pàtàkì ọ̀rọ̀ rẹ̀ sú ọ̀rọ̀ náà lè ṣe padà jẹ́ òun orin làwọn kọ́ tọ́lọ́mù fi mẹ́wàá tọ́lọ́mù fi gbà wá tọ́lọ́mù fi nípa ti kọ́ta jùlé mi mo máa ń wá wò pé ṣé mo lè bèrè lọ́wọ́ àwọn àfáà mi bẹ́ẹ̀ bí ẹ̀kọ́ fún orin díẹ̀ tí wọ́n fi sí bákan náà. Ẹ àfáà ẹ bàbá ẹ àfáà ẹ̀kọ́ ta ló ọlọ́run. Àlàbí ọjọ́ rẹ̀ máa ń lọ́rùn bá sí i. Jùlọ láti wọ́n ti rò pé orí pẹ̀lú àwọn ọjọ́ ènìyàn máa ń lò kàkà. Lọ́wọ́ tí wọ́n fọ́ sọ́yà pé ọ̀rọ̀ ní gbogbo ìgbà ọpẹ́ mi tèmi ń bá sí i. Gbogbo ọ̀nà lọ́dọ̀ òun tèmi ń fi kẹ́rẹ́. Ìtàn ayé mi ní bẹ̀rẹ̀ ọkọ̀ àti ìdìde wà ní ìṣòro olùjù èmi náà wọn lọ́wọ́ padà yìí ọmọ tẹ̀sán mo tẹ̀ tí kọ́kọ́ rà òpin mo ti bọ̀wọ̀ mo tẹ̀ tí kọ́kọ́ rà òpin mo ti jù mo ti rò pé mo ń jẹ́ àkúrí kó tó bí ọba àmì tó forúkọ òní òòrùn wá sí i ọlọ́mọdé lórúkọ ní ìbáfákáyé ẹjọ́ ṣé orí tí mo kọ yìí ó lérè lọ́dọ̀ ọlọ́run àbẹ́sẹ̀ àṣùwọ̀n
lọ síbi ìjọba ti ká láyà báyìí. ọ̀ya síbẹ̀ ní kí n lọ ẹ̀ẹ́dùn olúwa pọ̀ wọ́n ti ṣe wáàsí fún wa àwọn ti ṣe wáàsí wọ́n láàrin ẹ̀yìn lórí lórí. bàbá wa tàtà ti wá bàbá alábìjẹ bàbá tàtà ti wá aláfàfà ìbéèrè ńlá ni o. Ọlọ́run máa ń ní gbogbo ìyàtọ̀. Ṣùgbọ́n máa fẹ́ gba ìrìnàjò méjì. Èyí àfiṣe symposium. Àti pé kí èkó wá gbọ́dọ̀ sí àwọn rẹ̀. Ṣé kọ́ ọ́ kọ́ ọ́ àwọn ọ̀sẹ̀? Ṣé ní Islam? Wọ́n bá ṣe àwọn ilé Ọlọ́run náà. Ìṣe ilé ìjọsìn. Ṣùgbọ́n àwọn àfáà nínú Islam wọ́n pín orin kíkọ sí àìmọye wọn. Nínú ẹ̀ wọ́n sì máa ń wà àwọn orin tó jẹ́ pé èèyàn bá kọ́ yóò dé lẹ́sẹ̀. Nínú ẹ̀ orin tó jẹ́ pé èèyàn bá kọ́ yóò máa fi àzọ̀mọ́tò náà bọ́ọ̀ ti tóbi tó fi hàn. Ó lù mí bí àfa àwọn ayábàbá rẹ̀ ti dìde. Torí pé nínú fánú ìṣáwò mísíkì wà mẹ́. Mísíkì tó wọ́n wà níbẹ̀ àwọn àfa wa pàápàá jọ nílẹ̀ Yorùbá wọ́n ti ṣe oríṣiríṣi ọ̀rọ̀ lórí akọrin. Nílẹ̀ Yorùbá orin kíkọ fún akẹ́sílẹ̀ àwọn orin ìbàjẹ́ tí ó máa júwe obìnrin tí ó máa júwe ìhòòhò obìnrin tí ó máa ṣe fún ìbàjẹ́ ká lórí ilẹ̀ ìyẹn ní gbogbo ọ̀nà kò wá sẹ́tẹ̀. Lókè kẹ́kẹ́ tí mi rẹ̀ pé ṣé èèyàn bá ń kọ́ báyìí ṣé yóò ju èrò lóhùn. Now èyí ó ṣe fáànù orin níjọ́ orin gẹ́gẹ́ inú mọ́ra. Sẹ́yìn bá ní àbáyé ìbàjẹ́ náà lórí rẹ̀. Ìsíbàjẹ́ nìkan ló lè rọ̀. Ẹ̀ ń fi sọ fún wa wípé ká má lù sí òkú. Ẹni tó ti rò pé ayé ń máa bàjẹ́ tí ó lè padà bàjẹ́. Nínú ẹ̀ lẹ́nu ìṣẹ̀lẹ̀ dá ọ̀rọ̀ wípé òpẹ́ kò jìnnà Ọlọ́run orúkọ mi nìyí. Ṣé rí ó lágbàsó bọ́ọ̀lù? Ojú ọ̀nà tẹ wà ó bẹ̀rẹ̀ ni. Ṣé wá rí àwọn èèyàn tó ń bẹ olórí ìsìláàmù ni wọ́n gbọ́ra wọn? Wọ́n ti dàpọ̀ mọ́ lórí ayé. Èyí olórí ayé ni yín. Ọ̀gbọ́dẹ̀ fún wa láti Ọlọ́run lẹ́kọ̀ọ́. When the name Pasuma tí wọ́n bá dárúkọ Pasuma kí wọ́n kọ́kọ́ wá sínú òkèèyàn òkú àlùbáríkà. Ṣùgbọ́n lábẹ́ ẹgbẹ́ àwọn èèyàn kan tó wà níbi àwọn ilé ìṣe pẹ̀lú ọ̀yọ́kúrò. Torí wípé bí àwọn èèyàn bá fẹ́ gbọ́ orin yìí àti wọ́n fẹ́ wo fídíò ẹ̀ àwọn ìbàjẹ́ kan wà lábẹ́ ẹ̀. Ṣùgbọ́n ìrẹ̀ ọmọ ara yìí tó wá jẹ́ pé mọ́ṣáláṣí làwọn o tàbí lè bára wa sọ̀rọ̀ tọ̀ọ̀rọ̀ orin téèyàn bá fi di Ọlọ́run kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀. Orin téèyàn bá fi yan Ànábì kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀. Orin téèyàn bá fi jẹ́ kí ẹ lò rí depression náà wà lọ. People are dying of depression. Tẹ́lẹ̀ nínú tíra ta kí ní èkó àti gbogbo ń ta kọ́rọ́ àwọn àfa wa. Wọ́n jẹ́ pé wọ́n ní pé àwọn ọmọ ìgbọ́n wà ṣíń àlùhàmì. Oríṣiríṣi ẹ̀rọ ń lò sí tí kò lè ṣe. Ẹ̀ ń kọ nínú ẹ̀ tẹ́lẹ̀ fánù orin kíkọ àbí báwo ṣe lè pe fánù yẹn nínú Yorùbá. Ìran orin kíkọ oko oríṣiríṣi. Nínú ìtẹ́ yìí kọ
ẹnu díẹ̀díẹ̀ tó ti ẹ̀ ń ṣe zikiri lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀ ń kọrin ayé lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀ ń ṣe wáàsí lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n kò bá dára jù kó jẹ́ kí wáàsí pọ̀ bí wáàsí bá pọ̀ ẹ̀ wọ̀ ọ̀gá kò bá dára jù lásìkiri pọ̀ lásìkiri bá pọ̀ ọlọ́run yóò fẹ́ràn alásìkiri kò bá dára jù tí wọ́n ní ìwà pọ̀ tí ẹ bá yin àtẹ́bí dáadáa yóò bọ́ ọlọ́run dáadáa èyí tí ò dá bẹ́ẹ̀ tẹ́yìn náà mọ̀ ẹ̀yọ́ kù láti ọ̀sẹ̀ náà. bàbá ẹ dàpọ̀ wọ́n ní ìṣẹ́jú méjì ẹ sọ̀rọ̀ sọ àrí afáwọn àrí káwọn ẹ sọ̀rọ̀ sọ èdè káwọn àlọ́ sọ̀rọ̀ ti bára ẹ̀yà. sọ́dọ̀ wọlé náà yìí kẹ́lí ẹ dàpọ̀ ẹ̀yà ìwà náà wà fún ọmọdé ní àkọ́kọ́ ẹ dàpọ̀ ẹ tẹ̀lé mi wí gbólóhùn yìí ẹ bá sọ pé astaghfirullah subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim adada khalqihi ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله أدوك لدولهم ọkí àfáwà Sheikh Muhammad Jamiu àmì ọlọ́run tí wọ́n pè wá wá bí gbogbo àwọn àfáà tàbí ní kálẹ̀ mọ́ kí ọkí aláàdì wa ọ̀gbẹ̀wàásìn ọlọ́run kó bá wá ṣe dandan fún yín ìbéèrè tí yọ wà nílẹ̀ yìí kọ̀díyà yìí kìí ṣe àfáà kan ṣoṣo ọ̀rọ̀pálá ní Pasuma lóbẹ̀ ìbéèrè yìí kọ̀díyà kan wà nílẹ̀ yìí kìí ṣe kọ̀díyà mutlaq tí èèyàn dájọ́ rẹ̀ wípé bó ti rí nì nítorí pé ìbéèrè nínú Islam rahmatul ìkẹ́lẹ̀ ọlọ́wọ́n bá fi ṣe fún ẹ̀sìn Islam bá ti bẹ̀rẹ̀ ìbéèrè yìí àkọ́kọ́ ní gbọ́nà àkọ́lọ́ náà yà Al-Qur'an kíkẹ́ alfáwà àtàtà Al-Qur'an ní nínú Suratu Yasin ọlọ́wọ́n sọfá nẹ́bọ̀ Muhammad olúwa ní ma allamnahu ash-shi'ra olùwàní ma allamnahu ash-shi'ra wa ma yanbaghi lahu in huwa illa dhikrun wa qur'anun mubin. àwọn kankan bẹ tó jẹ́ khususiyyatu rasul fil ahkam kulliha tọ́lọ́ wọn bá fi specialize àtẹ́ni pé ìwọ̀lá fún bí àfa àkẹ́jọ́ ní ó ní pé ọlọ́wọ̀n ní káfẹ́ àwọn méjì kò ní káfẹ́ mẹ́ta ó ní káfẹ́ mẹ́sàn-án ipe torí ẹ̀ ṣé Ibrahim fẹ́ ìyàwó mẹ́sàn-án torí lànà bí náà fi ìyàwó mẹ́sàn-án kalẹ̀ sáyé ìyóhun àwọn ọ̀rọ̀ mo fẹ́ kí èèyàn máa dunnú tí wọ́n fi rò pé èèyàn sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò dáa lórí pé òṣòṣì yá dọ̀rọ̀ sọ ànẹ́bí ọlọ́wọ̀n bá fọ́nà wọn kankan dúnà jẹ́mí àmìyá wal mursalin tọ́lọ́wọ̀ fún ẹ̀rùmí ọlọ́run sọ wọ́n lẹ́nu pé má àdámúná òṣìṣẹ́ra olúwa ní àfi orin kíkọ mọ ànábì
ọwọ́ àwọn ìtẹ̀lé ilé ẹ̀ka náà yìí pé wà máa yẹ ń bọ́ yìí náà kọ̀ọ̀kọ́ fọkàfọkà náà mi kọ́ ni kìí ṣe pé kò ní mọ̀ àwọn tó bá fẹ́ kọ́ máa láwọn náà ṣe wà á fún ẹni kíkọ́ mọ́ àìwá fi máa yẹ ń bàgí làwọn olùkọ́ ká ní ànábì náà kọrin àbíyí kẹlẹ́mú mọ̀tẹ́bàlú jíjẹ fi jẹ̀mí àfikárí ulama nígbé ok lápẹ̀lúwẹ̀ àtàwọn ní mọ́lì náà ní báyìí nísìn àwọn kan ní mọ́lì ní ọ̀dá wọ́n pè kí ní kan ní àtẹ́rìkù ìgbéjù sílẹ̀ àtẹ́rìkù làyá ní àtàrí ìgbé ìgbéjù sílẹ̀ láì má ṣe òkò sọ́ di èèwọ̀ mọ́lẹ́nu káàkùrọ̀ nílẹ̀ kejì bí a sọ́rọ̀ tàbí àbò ìlú ọmọ wa olúwa ní wàṣọ aráàlú ṣe sọ́rọ̀ àkùsọ aráàlú náà olúwa ní wàṣọ aráàlú àwọn pàṣípà ní báwí yẹtẹ́bí òkùnrin gàáwú olúwa ní àdámtára ànáfi kulli wadin yahimu wa annahum yaquluna ma la taf'alun olúwa ní aṣọ ara gbogbo àwọn kọrinkọrin yẹ fẹ́mi wọn mọ̀lẹ́gà àwò àwọn tọ́jú máa ń tẹ̀lé wọn kì láyé àkùrá ni wọ́n máa kọ́ba wọn kalẹ̀ pé máa sọ kalẹ̀ sálẹ̀ bẹ́ẹ̀ tó máa gbọ́ máa kì í kalẹ̀ olúwa ní alámtàrà ẹ wá ní abẹ́rẹ́ àná gbogbo àwọn akọrin fi kulli wadi gbogbo irígun ọ̀fun àtọ́ ní ìṣèlú náà máa dùkọ́ ní yẹn ti kéde kan àwọn lọ sí fọ̀ olúwa ní gbogbo ìkọ̀kan ni wọ́n sá kálukú wọn máa wà tí wọ́n máa ń kọrin wọn. wà á náà yẹ kúlú ní mọ́lá yẹ àlù wọ́n sì máa sábà sọ èyí tí wọn ò ní lè ṣe ọwọ́ sọ sálẹ̀ rẹ̀ ńlá ọwọ́ bísíǹsì náà wà ibi bísíǹsì náà yẹn ni mò ń lọ lọ́dọ̀ àwọn ní náhàwù wọn máa ń pè ní ìṣára náà ní tẹ̀sí ó ní lálẹ́bí náà mọ̀nà ó ní àfọlọ́mù ní àwọn èèyàn kan wọ́n ń bẹ nínú wọn nítorí àtọ́nà wọn sọ pé wọ̀lẹ̀ á sì ní ìdàlẹ̀ ìsáré làbẹ̀ ó ṣe ìlàlẹ̀ ní ọlọ́run ti sọ fún ìgbà pé àwọn èèyàn kan sófò ó padà wá ní ìlàlẹ̀ ní ìsìsnáwó nínú kíw ọjọ́ àwọn kan ó ní àlẹ́ ìlàlẹ̀ ní àmàlù wà nílùú sọ́ọ̀lẹ̀ hàtì وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون. Olúwa ní àwọn èèyàn kan ń bẹ nínú àwọn tá a ní tọ́jú tẹ̀lé káàkiri wọ̀nyí wọ́n padà wá dẹni tí ó mọ̀ ṣiṣẹ́ rere wọ́n sì máa sọ̀rọ̀ rẹ̀ tí wọ́n sì máa fìdárúkọ náà sínú orin wọn. náà wọ́n sì máa ṣàánú wọ́n sì máa ràyàn ṣe lẹ́yìn tí ó bá ti kù díẹ̀ nínú tí wọ́n ṣe ní síkì rẹ̀ rí. náà òun ló fi sọ ní bẹ́ẹ̀ lọ́rọ̀ mi pé ìbéèrè yìí kìí ṣe fẹ́ẹ́ tẹ́lẹ̀ kankan lè sọ pé káàkiri àmọ́gbà tó wá ti rí báyìí lẹ́sìn bí Pasuma ti wà yìí àwa tá a ní jẹ́nì díẹ̀ nínú ọjọ́ orí àmọ́ ìjọ tí wọ́n bẹ̀rẹ̀ báwa náà báwa lọ́mọ kékeré ní ọjọ́ orí Pasuma ní ìsọ méjì tó ti yé báyìí lẹ́sìn ọlọ́run ni wọ́n gba ibẹ̀rún àbọ̀wá Amir ṣe rí ìdílé yìí ìṣára lọ́dọ̀ onílà àkáyì amẹ́ríkà dìfẹ́ǹdì yìí gbogbo ayé ní wò wọ́n lọ́wọ́ báyìí tá a lè gbọ́dọ̀ dìfẹ́ǹdì ẹ̀ níbi tí ẹ kà wọ́n ní fóònù tí wọ́n mọ̀ tó ní sèǹsì pé ẹgbẹ́ bí ẹ wí. wọ́n sì rán wa lọ kí wọ́n ká lè bá a ní dìfẹ́ǹdì Islam ni. orí tí Pasuma ń kọ lákọ̀ọ́kọ́ ọjọ́ ọ̀gbìtọ́lọ́wọ́ ni wọ́n gbà dìde nù. àfẹnìkan ní rábì àtúwàjà wí. Zaniya jidda aṣẹ́wó ni olóṣù nàmbà wà ní gbogbo ayé òlera ní ẹ̀tọ́ àdàwí
ẹ̀yin àfa mo gbà pẹ̀lú mi láti àdúrà dàlúkọ lóṣù nọ́mbà 1 ni ìgbà tó lọ́wọ́ sì ṣe fún àti lò ó fúnra ara rẹ̀ ló pè é ní wọ́n sọ lẹ́nu ahọ́n rẹ̀ pé òbí búkàbù bẹ́yìn ó ní mo nífẹ̀ẹ́ wọ ọlọ́run nífẹ̀ẹ́ méjì kó bá a lé ha wá ìfẹ́ pé mo tiẹ̀ nífẹ̀ẹ́ tó bá ní kí n mọ̀ sí definition fẹ́ mi tiẹ̀ fẹ́ mọ̀ kó kàn nífẹ̀ẹ́ wọ́n kó bá a bẹ̀ ànàkà ahadulidaka mo tó wá nífẹ̀ẹ́ rẹ̀ yí pé bí wọ́n bá tiẹ̀ níta lè yẹn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ tí ò sẹ́ni tí mo gbọ́dọ̀ máa nàka sí wọn náà ní tábà wọ àjọ sàáyìn àjọ ìwọ́sìn á rí wípé ọlọ́run kádàrá pé ó dìde gbàdúrà tí wọ́n gbà dìde o tẹ ẹ bá dẹ wò ẹnìkan ṣe rọ́dù fún olórin kan tẹ̀lé dàpọ̀ rẹ̀ jò ní ni wọ́n fi yín ṣe good example fún ẹnìyẹn which is ẹnì yìí ó jọ èyí gan lọ ẹnì wọ́n sọ yìí pé nígbà tí a ti Pasuma àti di tó ti di 50 ẹ wo orin tí wọ́n kọ ẹ wo bọ́n ti múra ẹ wo bí wọ́n ti ń behave tó ti báyìí nísìn tó wọn ò sì dín ọmọ wọn ṣe wọn jòkó wọn wá pẹ̀lú wa wọn ò sì dín mutí gẹ́gẹ́ bí tí aláìní wa Sheikh Suleiman Àtàtà sọ ayé àkùrán ìtọ́nà wà báyìí pé wadhakarullaha kathira àjọ Abdulwasi ẹ̀ẹ́dẹ̀ kí ìrántí ọlọ́run wọ́n pọ̀ sí wọ́n wà lẹ́kẹ́ wọ́n ní junior staff wa wọ́n sọ pé èyí ti gbá fọ́ staff wọ́n ní kílódé wọ́n ní gbogbo ẹni bá ti kọjá 40 wọ́n ti gbá fọ́ staff o ọwọ́ agbáadá o kọ̀ gbáadá o okùsì lọ wọ́n padà sọ fún ọmọ tó ti ní ẹgbẹ́ fọ́ staff ó sì dá second half lẹ́ ń gbà yìí kódà ẹ̀ kò gbàdá gbá èyí wọn ni ibi tẹ́ẹ̀kì ṣe sàrà ìjókòó látara torí táwọn yìí bí ẹ bá lọ gbé ẹjọ́ bá lọ́ọ̀yà ẹ sanwó fún wọn bí ẹ bá lọ gbé ẹjọ́ bá baálẹ̀ ẹ fún wọn lówó ayọ̀ òṣùpá ọlọ́kùnrin wọn náà lẹ́bi ìméjèèjì náà ni ìkankan náà ni bàbá àfọ́n náà ní ìfẹ́ ọ̀pọ̀ ilé ìkàdá sì ní bí bàbá wà lọ́wọ́ sì ní ìkankan náà ni gbogbo yín lọ́rọ̀ wọn bàbá wà fún àná wa nífẹ̀ẹ́ yìí ju gbogbo ní kálukú lọ tó ti yé báyìí sí tó ọlọ́pàá wà láàánú Muhammad tó wà láàánú Quran ṣé ẹgbẹ́ ọ̀rọ̀ tó wà lẹ́yìn tá a bá ní ìwọ́gà wà láyà ní kó mi ti lè wùsù sọ̀rọ̀ máa ń lọ̀rọ̀ pékà. wọ́n ti ẹ̀dá lọ́rùn wọ́n ní ìṣẹ́gun kan. náà mo kí àwọn àbá tí wọ́n ti sọ̀rọ̀ ṣáájú àmọ́ ìbéèrè kan ni a ti wá pé wá sí ìbéèrè yẹn ni mo lè fẹ́ ká dáhùn. ẹ̀rí wípé wọ́n sọ fún wa wípé sórí dà àbọ̀ Yorùbá wọ́n sọ fún wa wípé ṣàkọrin dá kéèyàn kọrin kó dá àbí kò dá wọ́n ní báwọn ti ń kọ ṣáwọn orí ojú rẹ̀ lọ ẹgbẹ́ ọkùnrin àkọ́kọ́ ní ṣókí òun ni wípé nínú Al-Qur'an a ní wípé nínú súrà bíi méje lọ́lọ́run ti sọ̀rọ̀ orin àtàwọn akọrin súrà bíi méje ní ti ń dákọ̀ orin ṣọ́ara bíi méje irun dá sí wípé ọlọ́run gangan mọ̀ wípé orin bẹ orin exist nínú súrà méjèèjì yẹn pátápátá kò wá síbi kankan tọ́lọ́run ti là á mọ́lẹ̀ ọba mi kì í sì ti yú bóyá nìkan wá ń kọrin tọ́lọ́run ó bàbá ti jẹ́ sọ pé ẹ gbọ́dọ̀ kọrin náà ọba mi fi sọba bẹ́ẹ̀ kò wá síbi kan láti di Kùránì láti ló ti bẹ̀rẹ̀ tó ti parí tó ti ní ẹ gbọ́dọ̀ kọrin kò sí. àwọn aráàlú gbé láti rẹ̀ àwọn ọmọ wípé èèyàn ò lè kọrin kó sórí ibú èèyàn ò lè kọrin báwo bínú sí orin kọrin ni ó kọ tí ó fi pàdé ìbínú Ọlọ́run subahana rabbika. àbí ọ̀yà káàdì bá tẹ́lẹ̀ ìdílé ka ìfọ̀ àbáàlú àṣọwọ́bà ti tó ń bọ̀ bọ̀ wọ́n lè yọ máa fà lówó tó náà fún àbáàlú àti ìgbọ́dọ̀ látàrí ìyọ́ ọ̀pọ̀ lórí ọ̀pọ̀ àbáàlú.
ọkọ̀ ayé ẹ̀fẹ̀ sọ̀rọ̀ ìṣẹ́jú kan àbú máa sábà 55 years fún àṣọ ọmọ lọ. sọ́dún wa lọ́dọ̀ bíi kẹ́rin ìbéèrè tí àdájì wa abdulwasi Pasuma tí wọ́n béèrè inú mi dùn púpọ̀ fún èsì àwọn afá ó bẹ̀rẹ̀ láti rí bàbá wa àtàtà ọlọ́run ní pàlákàyé ó ní kárí gbogbo àwọn afá wa lápapọ̀. àkọ́kọ́ náà ṣé abdulwasi àdájì abdulwasi akínyé níbi ọlọ́run lé kí ẹ ronú kan ìbéèrè torí ẹ náà máa fẹ́ràn yóò wọ́n ṣẹ́kì ayọ̀ rẹ̀ ìwọ́n bẹ́ẹ̀ gbé ṣé tí mo ṣe ìṣọ́nà òfin àbọ̀lọ́wọ̀ òfin ọlọ́run fún mi. táwọn sọ̀rọ̀ nípa ẹ̀yìn kò sí tó burú ní kí wọ́n pè é ní olórí ayé Farazak olórí ayé ni Jerry olórí ayé ni Hassan bin Sabit olórí ayé ni Sharaki olórí ayé ni a lè ń sọ́ọ̀tì wọn nílé kéwù kódà ààyè ẹni tó jẹ́ wípé ọ̀hún ni àwọn ènìyàn ló dájí wọ́n ka orin ẹnìkan ní tí àgbẹ̀dì Muhammad wọ́n gbé ọkùnrin náà ní Labid bí wọ́n bí a ànábì ò bá ẹnìkan wọ́n ka orin ẹ̀ pẹ̀lú ohun tó dùn ànábì ní orin tí wọ́n kà yìí orin tó dáa ni wọ́n sọ́dà kọ Labid òun tó sì ní Labid sọ láti jọ náà ẹni tó ka orin yẹn ìwé lẹ́nu ìgbà kó ka orin tá ànábì dẹ́ kò fà lẹ́nu ikọ̀ orin Àyìnlá Ọmọwúrà èyàn lè kọ orin Paso èyàn lè kọ orin Òṣùpá tó wá tọ́tọ́ lẹ́ àfáà èyí ló sọ bẹ́ẹ̀ ẹni kọ́ ti Barrister rẹ̀ torí pé ẹgbẹ́ olómi ayé a máa fi kú wọn àwọn Barrister olómi ayé ni wọn Ahmed Shauki olómi ayé ni tó bá ti wá kọ́ tó ta àwọn afọ́hùn yìí tó bá ti kọ́ tó kù jẹ́ ká tó lóògùn níjọ́ tí Shauki kọ orin nígbà tí ọmọdé ọ̀nà ó ní àwọn ọ̀dọ́ ti lọ báyìí ẹ̀kọ́ ti jáde gbogbo àfa ayé pátá tí wọ́n gbà gbé olórin wọ́n sì takò lẹ̀ o wọ́n ní àbú omi tó ń kọ tẹ́lẹ̀ àwọn ilé ìlú kọ kókò díẹ̀ ká Alhaji Paso àwọn ìjọ ọ̀rẹ́ àwọn ọ̀pá ìṣe tẹ̀ bá ti tọ̀tọ̀ lọ́wọ́ tàbí tẹ́ bá kọ nǹkan ní ìpínlẹ̀ àtúntò ọlọ́run bàbá mi ọlọ́run ló nínú owó pè ní àwọn akẹ́kọ̀ọ́ òwúrọ̀ sọ̀rọ̀ àrọ̀ mi. Ṣe àdúrà fún àwọn ẹ̀rọ máa lọ gbogbo ẹ̀rọ bẹ̀rẹ̀ ìbéèrè Paso yìí Sunday Dagboru ni ìbéèrè náà fẹ́ jẹ́ àbáwọn àbẹ̀wúlì Alhaji Paso wọ́ndà ọjọ́ next week ní 55 years birthday wọn so ẹ̀dọ́ ẹ̀fàkóyè 55 years birthday òní ọkọ̀ bá wọn sanwó àdúrà 55,000 naira. Alhaji Paso wọ́ndà 27 oṣù yìí Alhaji máa pé ọmọ ọdún 55 oṣù yìí ni ti bàbá dáadáa yìí oṣù yìí ni ti kò dé ìwà láti pé wọ́n kà sí lọ́pàá sàlẹ̀ fún àlàáfíà fún un. mo ṣe ọdún kan ní 1000 oṣù yìí ti náà so owó bẹ́ẹ̀dẹ̀ Alhaji right ìdẹ lóde ìfẹ́ wa máa bẹ ẹgbẹ́ kọ̀kọ̀ tó ẹ̀fí 1000 ká 55 thirty lò èmi bá yín dúpẹ́ rẹ̀ pẹ̀lú 55,000 naira so Paso ní kí n fi 40 kún kọ́rọ̀ lọ jẹ́ 95 ok kò sí ẹni òní náà lórí Paso èwo ni mo yọ bẹ̀rẹ̀ kan ojú ọ̀ ok. Paso owó ni mo gbé jáde yìí owó tí mo rí lára Paso lọ́wọ́ Sunday tó lọ fún tí n bá yọ times 2 owó yìí wàláhì bí ilé ọkọ̀ bá sí ìwé ọ̀gá ebi ilé tí mo mọ̀ yìí Paso akọrin jọkàn lójú àgbo wọn á ní sí òbí alábẹ́ ọlọ́run ẹ̀kẹ́ bí lábẹ́ ẹ̀kẹ́ náà dé náà fún wọn ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ tọ́lá wọn alábẹ́ ọlọ́run ẹ̀mú wà dùn àwa wọ́n á dìde wọ́n á gba 100,000 Alhaji kọrin lọ́wọ́ ni wọ́n á ṣàdúrà fún wọn á ní àwọn ẹ̀yàwó àjò wà dùn àwọn bẹ́ẹ̀ náà ṣe wá gbà ní ẹ̀ wọ́n á 100,000 lójú àgbo máa fọ̀
àwọn àgbà àfáfó lórí lóhùn ọkọ̀ òde yẹn kí n tó lọ ó ní iye tí Paso kọ̀máǹdì olóde pé kí ọ̀sán ó ní iye $1,000 nígbà dọ́là ti Canada yìí tí Paso ti kàn wá ọ̀tún bàbá ẹ̀dì mú ibà 100 nínú ohun tó dé àwọn àǹfààní tá à ń ṣe ní tẹ́lẹ̀ bálẹ̀ ẹgbẹ́ ìgbà ìlọ́ka tó kọ́ tó bá fún mi Paso ní 95 years ó kéré jù ní kọ́lọ́wọ́ fún àwọn ọlọ́run sì ní ẹgbẹ́ ìlú ẹ̀ bá fún òdò ó ní àṣìṣe ìlọ́wọ́ ìyá yín wà ní mọ́ abẹ́láyé kẹ́kù fún bẹ́ẹ̀ ni Paso 55 years ó ti bá wọn ṣàdúrà fún Paso wọn lọ́dún sí LTV tí wọ́n kọ́kọ́ lọ yẹ̀mí náà ló sì máa ṣe wá síbẹ̀ ìdí èkó lé ọmọ mi kan tó sílé lónìí bẹ̀rẹ̀ mo tó kọ́kọ́ lọ báyìí táwọn bá ti dìde gbogbo àwọn àdìdé máa kọ́ ní ọjọ́ ti lọ aláàjì owó yìí kò ní lọ bí mọ́sálásí ẹ̀kọ́ wà kò ní lè ní yọ̀ọ̀lì ẹ̀yin wá fowó polówó yìí ká wá fáwọn àfa ọjẹ́ owó pé àwọn àfa káwọn àfọ òní wọn pín ìwé lè kọ́ ní wọn ò dídí ibi ó di gbogbo tó pa pàpà ìdọ́là lè yí èmi máa ṣe fún yín ọ̀ṣọ́ wọn la $500 èmi máa ṣe fún yín ìṣọ́kùn tẹ́ ní dájẹ́lẹ̀ ilé mo bèrè wálé ṣé àbòwò èmi máa ṣe fún yín ẹ̀jẹ̀ sùúrù ṣé èmi sábà táwọn ọmọ ìjà sí dọ́là ní. Ana yẹ kí lọ́la aláwọ̀ máa yà sí máa lò yẹ ní sábà kí lọ́kọ̀ kan báwo yóò ti ká èmi lè bá a ṣe wà ní náírà sí. Àwọn mi lọ́dẹ̀ tàṣọ tí wò yìí ayọ̀ bẹ́ẹ̀ mo bá fún mi lọ́dẹ̀ tàṣọ tí wò yìí. Ọmọ ìgbé torí pé owó tá a kọ́ jìnnà máa tó orí kọ́kọ́ sọ ọ̀nà ẹni dọ́là dọ́là yìí. $200,000 ó ti wọlé báyìí lówó Paso bẹ́ẹ̀ bá máa lọ ẹ̀ máa ka ọmọ o olóògùn bá láti pé tí ìgbà tó bá $100 àgbà wọ yín ẹ̀yàn mú. inú mi tó sí Paso lẹ́yìn tẹ́ ẹjọ́ kó etí káàsì kan bẹ̀rẹ̀ ọdún ọwọ́ fi kún owó ìfọwọ́ àfa gbígbé áá tí ó bá tún dá àwọn Paso sí báyìí tí wọ́n rí bá mi ọlọ́ọ̀ báyìí tí Paso ti tó bá mi ọlọ́run yẹn kàn tó yìí ẹ kàn ló pé mi nìkan ní gba yìí gbogbo alájọ gbà ọ̀ya àbáwá yìí $10,000 bẹ́ẹ̀ àwọn àti Amẹ́ríkà náà ọ̀ya ẹ̀ máa mú owó àti máa kó oṣù ẹ̀ ọ̀ya owó àdúrà ọjọ́ ti lọ àmì ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ mi. Nílò ọmọ àti mi wọ́n yà òun náà sọ́jọ́ mi dọ́là bàgà gbogbo ó sábà sẹ́gbẹ́ mo tún ṣe òwò ní ìfúwa tí ọba sì ti yáyà ló kú mi ọ̀la nínú Amẹ́ríkà tẹ́lẹ̀ yáyà bá kú so wà ní sọ́dọ̀ ṣé kó ti délẹ̀ ìlú ọ̀fẹ́ mọ ẹgbẹ́ jẹ́ kọ́kọ́ lọ sí sàkánà bàbá wàá wá sẹ́wà lówó tó bá ṣe tán wìwìlì ṣe àdó àpàtúkọ àkọ́kọ́ lọ 55 years birthday island invasion àwọn àkọ́kọ́ ṣe mosque invasion náà àkọ́kọ́ mọ́sálásí dájú ọkọ̀ ọmọ torí táàgì birthday wọn ti bọ̀ lẹ́ island invasion wọ́n yọ sí ní island àwọn island bí ìṣètò lọ Amẹ́ríkà àti ìjọba tíkẹ́ẹ̀tì tó ní padà wá torí pé wọ́n ṣe birthday Paso lọ́ọ̀dù fẹsẹ̀ wọ́n ti wá tíkẹ́ẹ̀tì wọn pé wọ́n ní màá lẹ́sẹ̀ dá Amẹ́ríkà wọ́n ní ọjọ́ kejì ẹ bá ẹ̀fọn bọ̀ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ lè fi tán ẹ̀fọn padà lọ. òun kọ́ lé lé yóò ìfẹ́ mi lé yóò wíwíwí ṣàdúrà kí Paso máa lọ lọ́wọ́ ká wọ́n ṣe àwọn míì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. pátápátá ní ká ẹjẹ́ àjọ ọ̀tọ̀wọ́ àdúrà sí ọkùnrin ọlọ́run alájà ìjókòó ẹ̀rọ ẹ̀jókòó 55 years ti kù ní ọdún. wàláhì. títí mo bẹ́ kó màá lónìí ní pé kó má rọra ẹ̀. alájì wa Pasuma wọ́n wá ṣe ọdún fún wọn nìkan ní ọ̀dọ̀ wa nínú fẹ́ẹ́kù ẹ̀ ní owódé ẹnìyẹn ṣe 50th birthday. èmi ni máa wá bẹ lọ́wọ́ fún oníkùkù náà wáyé ẹ̀sùn ọ̀bọ́lọ̀ mi sáájọ́ ìyàwó ayé. nígbà bàbá àti ọlọ́run yìí làwọn
yàrá tọ̀ wọ́n bá sí orí wọn lẹ̀ ní ìsìlẹ̀gbẹ́ wọ́n bá sí orí lẹ̀ lọ́wọ́ fún ìṣẹ̀bí ara wọn ọlọ́run ní tẹ́lẹ̀ àgbàlá tó ń bọ̀. wọ́n fi mọ̀ pé wọ́n ní èèyàn kú ọrọ̀ níbi èyí. ọdún náà ọkùnrin náà wá ń pé ojú àtúntò lọ́kùnrin bàbá wa ti obìnrin àwọn àti ṣèlú ọ̀yà mẹ́jọ wọlé tó ń kàn nínú mọ́tò kan trump báyìí. ó wá ní kí n máa bọ̀ lẹ́jà láti kí n máa bá láti ra mọ́tò ní à nígbà tí màá bá láti ra mọ́tò kò ní jẹ́ pé mi ń bu àláti lórí òkú. mo ní sẹ́ẹ̀bì ìgbẹ́jọ́ kejì àgbà láti lórí òkú báyìí bá láti lórí òkú báyìí. láti ọlọ́ọ̀gbẹ́ mi ti rẹ̀ nígbà tó wà rẹ̀ no kíkiri yẹn lè ṣe kíkiri yẹn lè ṣe alájẹ máa bọ̀ lẹ́nu àwọn sísè kan dáhùn sí lórí òfin ọmọ ẹ̀dá tó wà lù àwọn àmọ́ mi ọlọ́run ilé ìkọ̀ dáhùn sí ìkọ̀ dá àwọn àti agbẹ́dára ilé títí wa bàbá mi ọlọ́run ọdún ní jọ́jọ́ wọ́n ní àpò àwọn agbẹ́dá àti ẹ̀yìnbóyà àwọn aṣọ kéèsì ara wa jù bá lọ́wọ́ bá wọ́n sọ́kùn ìgbàjọ́ kékeré ẹ̀fẹ́ já ẹ̀kọ́ ọkọ̀ bí kí ọlọ́run ká ní ojú ẹ̀sà ní fún bàbá yìí dáadáa. ọlọ́run ọkọ̀ sọ 55 years ó gbé tọ́lá ìgbẹ́ yìí ọlọ́run jẹ́ ẹsẹ̀ mi gígùn. wọ́n náà yá ike ẹsẹ̀ mi gígùn. wọ́n náà gbogbo àwọn àfọ́ àti wọ́n wá jòkó bàbá ajá káàdì láti ìlú mọ́kàlù nígbà tó ń gbé ní láàrin ìlú àwọn náà bọ̀ ẹnu wọn tí ọwọ́ wọn tẹnu látàkì ọ̀la lọ́kìtà. ọlọ́run wọ́n náà gbogbo àwọn tí wọ́n jòkó ní aláṣẹ ni wọ́n bàbá jẹ́ lódodo lórí lórí mọ́ ẹ̀sùn. lódodo ṣe kẹ̀kẹ́ àwọn ìgbà ibi ìlú ti máa pa ó ti máa bẹ̀rẹ̀ ilé ìgbòho. aláàjì wọ́n náà gbogbo àwọn aláṣẹ àwọn ìyá àti aláṣẹ ni wọ́n á dòkó ẹ̀ ní sunkún. àmì ọlá. sàbí fún ọmọ ọlọ́mọ. àmì. gbogbo wa ní kẹjá jọ wípé lóhùn. kájọ wí. sọ pé máa ká àjọ Muhammad. máa ká àjọ Muhammad. bàbá Muhammad. bàbá Muhammad. alẹ́ Muhammad. alẹ́ Muhammad. Muhammad Rasulullah. Muhammad Rasulullah. ẹgbẹ́ ọ̀yọ́ ga sí. ẹgbẹ́ ọ̀yọ́ ga sí. láti kó ga lórí ẹ̀ lọ. sọ pé máa ká àjọ Muhammad. máa ká àjọ Muhammad. bàbá Muhammad. bàbá Muhammad. alẹ́ Muhammad. alẹ́ Muhammad. Muhammad Rasulullah. ẹgbẹ́ ga lórí rẹ lọ. aláàjì ọjọ́ kárí ayé. ọjọ́ kárí ayé. aláàjì wa Pasuma. sọ pé máa ká àjọ Muhammad. máa ká àjọ Muhammad. aláàjì ìràwọ̀ yóò ní wọ́ọ̀kù. làwọn yóò ní wọ́ọ̀kù. bàbá Muhammad. bàbá Muhammad. bàbá mi ọlọ́run kí ẹsẹ̀ ní gígùn. bàbí ìdílé tó fún wa. wọ́n ní kò lè fẹ́yàwó ó ti pàtó rẹ̀ sí ó ti ṣe bó ti sàló ti sẹ́só ó ti ṣe kókó bàbá sá ọjọ́ má darí ẹ̀ láàmú mọ́ ọbẹ̀ ọkọ̀ mi gbé ìbéjì mi tún bọ̀ báyìí. ó sì gbé tán. bàbá Muhammad. ó dẹ́rẹ́ ìkẹta àbí. gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa tí kò ní gbé bá lọ́dọ̀ wa. bàbá tó jẹ́ òní wọ̀ ọ́. bí bàbá mi ọlọ́run bí mo ti súnmọ́ wa tó yí ìbéèrè lọ́wọ́ bí àǹtí láì kílẹ̀ ti sáyé. àmọ́ mo mọ̀ pé tí bá sa àmì ọlọ́run yóò jẹ mi. nígbà tí wọ́n kọ́ ni mo làgẹ́jù làgẹ́jù bí sábà yìí látàlíyà ò lásàbà ojú mi lówó ọ̀rọ̀ ọmọ ẹjọ́ náà mo yá nígbà ẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣubú lédè ọ̀gá àti ìpínlẹ̀ wọ́n ní láìpẹ́ ọlọ́wọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan mo fi àlùkò àyè ìbúra ní 2016 bẹ́ẹ̀ tèmi kú díẹ̀ ọmọ náà lọlé. wọ́n láì wọ́n ní ọlọ́run aláìní wa pàṣẹ ẹ̀ ní sunkún. والسلام على المرسلين والحمد لله رب العالمين.
tí wọ́n fi ṣẹ́ dọ́là yẹn wá o. ẹ dákun ìwé àsàlátù wa. ọ̀rọ̀ nípa ìwé àsàlátù wa ẹ̀jẹ̀ òkú ọ̀nẹ́bí a máa rí ara a máa rí ra afẹ́rẹ́ lọ́sẹ̀ ìbílẹ̀ tí wọ́n fẹ́rẹ́ mọ̀ tí wọ́n ṣe ara ẹ̀ a máa rí ra ní 700 naira a máa rí ra ìwé yẹ̀dá ìwé yẹ̀dá ìwé àsàlátù wa yẹ̀dá ìwé àsàlátù yẹ̀dá a máa rí ìwé àsàlátù yẹn a máa rí ra a máa rí ra 700 naira lára ọdún.